A kú déédé àsìkò yìí. Kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilé wa. Orúkọ tèmi ni Ọmọgbémisọ́lá ọmọ Alọ́gọ̀madẹ̀. Lánàá ni iléeṣẹ́ ìjọba àpapọ̀ sọ wípé Ààrẹ Bọ́lá Tinubu ń ṣiṣẹ́ lọ́wọ́ lórí òfin tí yóò mú owó náírà lágbára sí i. Olùbádámọ̀ràn sí ààrẹ lórí ọrọ̀ ajé Dókítà Tọ́pẹ́ Fáṣùà sọ èyí níbi ìdánilẹ́kọ̀ọ́ tí wọ́n pe àkọlé rẹ̀ ní owó ẹyọ sí owó cowries to cash tí ó wáyé ní ìlú Àbújá. Ó ní owó náírà tí ń gbéra láti bí ọjọ́ mẹ́ta, èyí yóò tẹ̀síwájú látàrí òfin tí ìjọba ń fìdí ẹ̀ múlẹ̀. Ó ní bí orílẹ̀-èdè bá máa rí ìjákulẹ̀ kí wọ́n kọ́kọ́ ba owó rẹ̀ jẹ́ ná. Ó wá kìlọ̀ fún àwọn tí wọ́n ń kó owó ilẹ̀ òkèèrè pamọ́ pẹ̀lú èròǹgbà wípé owó náírà yóò túbọ̀ rí ìjákulẹ̀. Ó ní òfin ìjọba yóò yà wọ́n lẹ́nu. Fáṣùà tí ó ṣaṣojú igbákejì ààrẹ Kashim Shettima níbi ìdánilẹ́kọ̀ọ́ yìí sọ wípé gbogbo àwọn tí wọ́n ti ní lọ́kàn wípé owó náírà kò lè gbérí mọ́, òun ní ìgbàgbọ́ wípé òfin tuntun ilé ìfowópamọ́ àgbà CBN àti ìjọba àpapọ̀ ń gbé jáde yóò ya ọ̀pọ̀lọpọ̀ lẹ́nu. Ó tẹ̀síwájú wípé bí wọ́n bá gbọ́ èròǹgbà ààrẹ láti ẹnu ààrẹ fúnra rẹ̀, wọ́n á mọ̀ wípé ìrònú rẹ̀ ju ti ọ̀pọ̀lọpọ̀ lọ nítorí gbáǹkọ́gbì èrò wà nínú rẹ̀. Ó ní kí ó má jẹ́ ìyàlẹ́nu wípé náírà lè padà ní agbára dé ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà 500 naira tàbí 600 naira. Ó ní àtúnṣe àti àtúnyẹ̀wò yóò wá sí ẹ̀ka ilé ìfowópamọ́ tí yóò mú owó náírà dúró déédéé kí ó sì lágbára sí i. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Ìjọba àpapọ̀ ti ṣe ìfilọ́lẹ̀ ẹ̀ka ìwé ìrìnnà orí ẹ̀rọ ayélujára e-passport facilities ní ẹ́mbásì orílẹ̀-èdè Nàìjíríà sí orílẹ̀-èdè Italy, Spain, Greece, Austria àti Switzerland. Mínísítà abẹ́nú Dókítà Olúbùnmi Túnjí-Òjó ni ó ṣe ìfilọ́lẹ̀ ẹ̀ka ẹ́mbásì Nàìjíríà sí orílẹ̀-èdè Rome. Nínú àtẹ̀jáde láti ọ̀dọ̀ agbẹnusọ iléeṣẹ́ ìwé ìrìnnà Dókítà Adédọ̀tun Arídẹ̀gbẹ́ ní àná ni wọ́n ti ṣàlàyé wípé ibi ìforúkọsílẹ̀ tuntun fún ìwé ìrìnnà yìí jẹ́ lára ìgbìyànjú láti mú ìwé rọrùn fún àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n fi ilẹ̀ òkèèrè ṣebùgbé. Túnjí-Òjó tẹnumọ́ èròǹgbà ìjọba Ààrẹ Bọ́lá Tinubu sí ọmọ orílẹ̀-èdè. Túnjí-Òjó tí adelé ọ̀gá àgbà fún àjọ Nigerian Immigration Service NIS Caroline Adépọ̀jù ṣaṣojú kéde wípé àwọn ti yanjú ti ilẹ̀ Europe. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ rẹ̀, ìjọba àpapọ̀ ń ṣíṣọ lójú ẹ̀ka ìwé ìrìnnà káàkiri ilẹ̀ òkèèrè. Wọ́n ti parí sáà àkọ́kọ́, sáà kejì yóò wáyé títí òpin ọ̀sẹ̀ yìí. Wọ́n ní àgbékalẹ̀ ìwé ìrìnnà orí ẹ̀rọ lọ pẹ̀lú ìlànà àti òfin tí International Civil Aviation Organization gbé kalẹ̀. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Gómìnà ìpínlẹ̀ Imo Hope Uzodinma ti sẹ́ lórí ẹ̀sùn wípé òun ni kò fún Ààrẹ Bọ́lá Tinubu ní ààyè àti yọ̀ǹda adarí fún ajìjàǹgbara ilẹ̀ Biafra IPOB Nnamdi Kanu. Uzodinma fi ẹ̀sùn kan ẹgbẹ́ òṣèlú People's Democratic Party PDP wípé wọ́n ń lo àhesọ yìí láti fi bà á jẹ́ síwájú ìdìbò gómìnà tó ń bọ̀ ní ọjọ́ àbámẹ́ta. Nínú àtẹ̀jáde láti ọ̀dọ̀ olùbádámọ̀ràn lórí ìròyìn Collins Ugala ni gómìnà ti ṣàlàyé wípé PDP ti pinnu láti bà á lórúkọ jẹ́ nítorí wọ́n rí i wípé ó ṣeé ṣe kí ẹgbẹ́ wọn pàdánù nínú ìdìbò tí ó ń bọ̀. Ó tẹnumọ́ wípé gbogbo àhesọ wípé òun kò fún Tinubu láàyè lórí ìgbésẹ̀ àti yọ̀ǹda Kanu jẹ́ irọ́ pátápátá. Ìròyìn kan jẹ jáde wípé Tinubu fi ẹ̀sùn kan Uzodinma wípé ó dá òun lọ́wọ́ kọ́ láti gbé ìgbésẹ̀ lórí ìyọ̀ǹda Kanu níbi ìpàdé kan tí ó wáyé pẹ̀lú àwọn oníṣòwò ọmọ ilẹ̀ Ìgbò ní ọjọ́ Ajé ní ìlú Àbújá. Ṣùgbọ́n iléeṣẹ́ ààrẹ sẹ́ ẹ̀sùn yìí. Wọ́n ní Tinubu kò fi ìgbà kankan pe irúfẹ́ èdè bẹ́ẹ̀. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí.
wọ́n ti darí gbogbo iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ títí dé ifásitì ní ìpínlẹ̀ Kogi láti ní ìsinmi àpàpàǹdodo bẹ̀rẹ̀ láti ọjọ́ Ẹtì ọjọ́ 10 oṣù kọkànlá títí di ọjọ́ Ìṣẹ́gun ọjọ́ 14 oṣù kọkànlá ọdún yìí. Ìtọ́ni yìí wáyé láti ọ̀dọ̀ Kọmíṣánná fún ẹ̀ka ètò ẹ̀kọ́, sáyẹ́ǹsì àti ìmọ̀ ẹ̀rọ Honorébù Wẹ̀mí Jones nínú àtẹ̀jáde àná ọjọ́ Ìṣẹ́gun. Jones ṣàlàyé wípé ìgbésẹ̀ yìí ní í ṣe pẹ̀lú ìdìbò gómìnà ọjọ́ Àbámẹ́ta. Ó ní iléèwé yóò bẹ̀rẹ̀ iṣẹ́ padà ní ọjọ́ 15 oṣù kọkànlá. Kọmíṣánná wá gba àdúrà fún ìdìbò àlàáfíà bí ó ti fi dá ará ìlú lójú wípé ìjọba ní ojúṣe láti pèsè ààbò fún ìdìbò tí kò ní kọ́lùkọ̀hàn nínú. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Mínísítà agbèfọ́ba fún ìpínlẹ̀ Belu ti kọ̀ jálẹ̀ láti gba ẹ̀sùn wípé wọ́n lè yọ òun nípò látàrí àgbélẹ̀rọ irọ́ tí wọ́n ń pa mọ́ ọn. Níbi ìfọ̀rọ̀wánilẹ́nuwò pẹ̀lú DCL lédè Haúsá ni ó ti sọ̀rọ̀ lórí àwọn ẹ̀sùn tí ìjọba ìpínlẹ̀ Kano fi kàn án. Matawalle tí ó sìn gẹ́gẹ́ bí gómìnà láàrin ọdún 2019 sí 2023 pàdánù èròǹgbà rẹ̀ fún sáà ẹlẹ́ẹ̀kejì sí ọwọ́ Dauda Lawal láti ẹgbẹ́ òṣèlú People's Democratic Party (PDP). Ìjọba ìpínlẹ̀ Zamfara fi ẹ̀sùn kan Matawalle lórí ìṣòwò kúmọkùmọ, pàápàá jùlọ lórí àkànṣe iṣẹ́ ọkọ̀ akẹ́rù ojú omi. Bákan náà ni wọ́n fi ẹ̀sùn kan Matawalle wípé ó pàṣẹ fún ẹ̀ka ìjọba ìbílẹ̀ láti yọ̀ǹda bílíọ̀nù kan náírà kúrò nínú àpò ìkówósí ìjọba ìbílẹ̀ ní ọjọ́ 25 oṣù kẹwàá ọdún 2021 kí wọ́n sì san $825 million fún iléeṣẹ́ agbaṣẹ́ṣe láìsí àkọọ́lẹ̀ tó múnádóko. Ṣùgbọ́n nínú ìfọ̀rọ̀wánilẹ́nuwò ni Matawalle ti fi ẹ̀sùn kan gómìnà Dauda Lawal wípé ó ń ṣe àtìlẹ́yìn fún àwọn kan láti bà á lórúkọ jẹ́ bí ó ti sọ wípé ìpèníjà ti wà ní ìpínlẹ̀ síwájú ìṣèjọba rẹ̀. Ó ṣàlàyé wípé lórí ọ̀rọ̀ ojúnà airport, ó ní Dauda pinnu láti ṣe àtúnṣe ojúnà yìí, ṣùgbọ́n kàkà bẹ́ẹ̀ níṣe ni ó gbé ọkọ̀ búdózà wá láti túbọ̀ ba ojúnà tí Matawalle ti ṣe sílẹ̀ jẹ́. Ó ní ó ṣe èyí láti lè sọ òun di ẹni yẹpẹrẹ lọ́dọ̀ àwọn ará ìlú kí wọ́n lè rí òun gẹ́gẹ́ bí ẹni tí kò ṣe nǹkan kan fún ìdàgbàsókè ìpínlẹ̀. Matawalle sọ̀rọ̀ lórí ọ̀kan lára ojúnà airport tí ó ná tó bílíọ̀nù 4 náírà. Ó ní gómìnà Dauda wá síwájú láti wá tẹ́ńbẹ́lú ìgbésẹ̀ rẹ̀ pẹ̀lú àgbélẹ̀rọ irọ́ bí ó ti ba àwọn iṣẹ́ àkànṣe ìpínlẹ̀ jẹ́. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Igbákejì alága àná fún ẹgbẹ́ òṣèlú People's Democratic Party (PDP) Olóyè Ọlábọ̀dé George ti sọ wípé ohun tí òun pẹ̀lú ẹgbẹ́ òṣèlú rẹ̀ jẹ́ Ààrẹ Bọ́lá Tinubu ní ìtakò tí ó ní agbára (constructive criticism) láti fi ṣe kòbókò fún ààrẹ àti ẹgbẹ́ òṣèlú rẹ̀ padà sórí ìlà. Bákan náà ni ó gba àwọn adarí ẹgbẹ́ òṣèlú PDP ní ìmọ̀ràn kí wọ́n wo ṣàkún ohun tí ó mú wọn pàdánù nínú ìdìbò gbogbogbò tí ó kọjá. Nígbà tí ó ń bá akọ̀ròyìn sọ̀rọ̀ ní ìpínlẹ̀ Èkó, Bọ̀dé George ní kò ní fi ṣe aáwọ̀ tí ó wà láàrin òun àti ààrẹ. Ohun tí ó ṣe kókó ní sí òun àti ẹgbẹ́ òṣèlú PDP ní láti na ààrẹ àti ẹgbẹ́ òṣèlú rẹ̀ sójú ìlà. Ó ní èyí ṣe pàtàkì kí orílẹ̀-èdè lè ní ìlọsíwájú. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Bọ̀dé George, ó ní òun fẹ́ rọ gbogbo ènìyàn, èyí kò túmọ̀ sí wípé wọ́n fẹ́ darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú rẹ̀, ṣùgbọ́n a gbọ́dọ̀ pawọ́pọ̀ láti ṣe ìtakò tó ní agbára kí Tinubu lè sáré kàbàkàbà níwọ̀nba ìgbà tí òun bá ṣì wà láàyè nínú ọdún 4 ìṣèjọba rẹ̀. Èyí yóò sì jẹ́ àǹfààní fún ẹgbẹ́ òṣèlú APC nítorí bí gbogbo ènìyàn bá ń sọ fún wọn wípé ohun tí wọ́n ń ṣe dára, àwọn aláriwo yìí kan náà ni yóò kọ́kọ́ bu ẹnu àtẹ́ lù wọ́n bí wọ́n bá kúrò nípò tán. Ó ní ààrẹ kì í ṣe ọmọdé, ó mọ bí wọ́n bá ń tàn án. Fún ìdí èyí, ó gbọ́dọ̀ wẹ̀yìn ẹ̀ wò. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Leadership tó jáde lónìí. 11 nínú àwọn akẹ́kọ̀ọ́ Ọbáfẹ́mi Awólọ́wọ̀ Yunifásítì Ilé-Ifẹ̀ ìpínlẹ̀ Ọ̀ṣun ni wọ́n fi ojú ba ilé-ẹjọ́ gíga ìlú Òṣogbo ní ọjọ́ Ajé lórí ẹ̀sùn jìbìtì orí ẹ̀rọ ayélujára. Àwọn wọ̀nyí ni
wọ́n káwọ́ pọ̀nyìn rojọ́ níwájú adájọ́ Nathaniel Ayọ̀ Emmanuel láti ọ̀dọ̀ àjọ tó ń gbógun ti ìwà ìbàjẹ́ àti ìṣòwò ìlú kùmọ̀kùmọ̀ Economic and Financial Crimes Commission EFCC ikọ̀ ti Ìbàdàn. Nínú àtẹ̀jáde ní àjọ EFCC ti ṣàlàyé wípé ẹ̀sùn oníkókó 6 ni wọ́n fi kan àwọn akẹ́kọ̀ọ́ yìí. Orúkọ àwọn akẹ́kọ̀ọ́ ọ̀hún ni Perekebena Olombelu Michael, Inekwelugo Nnameka Muyosore Favour, Olúwaṣakin Agwarìtọ́mà Wisdom Ọ̀bárọ̀, Daniel Ọláṣílẹ̀ Maye àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. 9 nínú àwọn wọ̀nyí ni wọ́n fi ẹ̀sùn kan ṣoṣo kàn, nígbà tí àwọn 2, Michael àti Ọ̀bárọ̀ kojú ẹ̀sùn oníkókó 6. Àwọn afẹ̀sùnkàn yìí wà lára àwọn 69 afurasí tí wọ́n fi ọwọ́ ṣìkún òfin mú ní Ọjọ́rú tí ó kọjá, ọjọ́ 1 oṣù Kọkànlá ní Odùduwà Estate, Ilé-Ifẹ̀, wípé wọ́n lọ́wọ́ nínú jìbìtì orí ẹ̀rọ. Lẹ́yìn tí wọ́n ka ẹ̀sùn wọn sí wọn létí, wọ́n bẹ̀bẹ̀ wípé àwọn kò jẹ̀bi. Abánirojọ́ Olúwatóyìn Owódùnní wá rọ ilé-ẹjọ́ láti sún ìgbẹ́jọ́ síwájú kí wọ́n sì taari àwọn afurasí sí ọgbà ìwà àtúnṣe. Sí ìdáhùn, agbẹjọ́rò àwọn akẹ́kọ̀ọ́ dá lábàá lórí ìyọ̀ǹda wọn. Ṣùgbọ́n lẹ́yìn tí adájọ́ Ayọ̀ Emmanuel gbọ́ awuyewuye ni ó gba ìyọ̀ǹda àwọn 6 pẹ̀lú mílíọ̀nù 2 náírà ọ̀kọ̀ọ̀kan wọn, nígbà tí Michael gba ìyọ̀ǹda pẹ̀lú mílíọ̀nù 3 pẹ̀lú onídùúró méjì. Onídùúró kan gbọ́dọ̀ jẹ́ òbí, ìyá tàbí bàbá, ìkejì gbọ́dọ̀ jẹ́ ẹbí, àbílé, olùṣọ́-àgùntàn tàbí òṣìṣẹ́ ìjọba pẹ̀lú iléeṣẹ́ ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun. Lẹ́yìn èyí ni adájọ́ fi ìgbẹ́jọ́ sí ọjọ́ 29 oṣù Kọkànlá àti ọjọ́ 12 oṣù Kejìlá ọdún yìí, kí wọ́n sì wà ní àhámọ́ ọgbà ìwà àtúnṣe ìpínlẹ̀ Ọ̀ṣun títí wọ́n máa fi yanjú gbogbo ṣùgbọ́n tí ó rọ̀ mọ́ ìyọ̀ǹda wọn. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn The Guardian tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn àsìkò yìí kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi ní ìrọ̀lẹ́ fún àkọ́tun. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àríwísí yín ránṣẹ́, ìyẹn comment, kí ẹ sì bá wa subscribe sójúnà wa lórí YouTube kí Kókó Inú Ìwé Ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.